ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. ló máa lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni òtítọ́ yóò lékè dandan. ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. Fún ilé ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan t'òmìnira ní kẹ̀kẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé akí lọ́mọdé akí lágbàlagbà akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Ọmọlúkà yín tún rèé o nínú ọdún tuntun. Happy New Year as it is àníṣaláìkí yín. Mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ibikíbi yòówù kẹ́ wà káàkiri àgbáńlá ayé gbogbo yín ni mo kí o. Ẹ kú kó lè dáa, ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó má bàjẹ́, ẹ kú bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́
gẹ́gẹ́ bí mo ṣe ṣe lẹ́ẹ̀kan ní ìgbà tí mo kọ́kọ́ gbétò yìí wá nínú ọdún yìí, mo ti kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá, gbogbo yín náà ni mo tún kí láìkù ẹyọ kan. Ẹ kú bó ṣe ń lọ, ọmọ Lúkà yín rèé, ọmọ òkòròkòrò lógun sá, ọmọ àtìpá kèrèkèrè lọ́tọ̀, ọmọ ojúlógún kàjọba kàkéjà, ọmọ kóyánbọ́tà máa mú kara balẹ̀, ọmọ àkókò ìgbò ṣọkọ Èkìtì ṣọkọ òṣọkọ Èkìtì ṣọkọ àkókò ọmọ ṣàkókò ìgbò ọmọ Olúbàkà oyè èmi rèé. Yá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ nínú ọdún yìí, òtá ní mú nǹkan méjì wá ju ká wá bá yín sòtítọ́ lọ. Òtítọ́ tá a ti ń bá yín sọ sẹ́yìn òun náà la máa gun orí ẹ̀ nínú ọdún yìí, torí pé kí ni òtítọ́ ní lékè, òtítọ́ a máa lékè. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń wò mí, gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí lọ́wọ́lọ́wọ́, lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò níbikíbi yòówù tẹ́lẹ̀ tí ń wò mí káàkiri àgbáyé, tó bá jẹ́ Facebook lẹ tí ń wò mí ni, ẹ máa bá mi pín. Ìwọ̀nba tá a pariwo lọ́dún tó kọjá náà, ó máa rìn, ó máa jáde lọ, ó máa dẹ̀ ràn wá lọ́wọ́. Ṣé mọ̀ pé níta àbá ti rí tá a bá ti sọ pé nǹkan báyìí máa ń bọ̀, tẹ bá wò ó pé ok, ó kàn ń sọ tẹnu ẹ̀ ni, nígbà ó bá wá padà tó dẹ̀ wá bọ̀ tó dẹ̀ dé tó ṣẹ, ògbà ẹlẹ́ máa wá sọ pé ọmọ Lúkà ó dẹ̀ sọ bẹ́ẹ̀ o. Mo ráwọn tó sọ fún mi lọ́dún tó ta lò tán ìtọ́ ọmọ Lúkà ó dẹ̀ sọ pé ó bá rí bí eléyìí o, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Àwa ò ní parọ́ fún yín, a ní pe jẹ̀bẹ̀ lákìsà fún yín, tiwa ni pé ẹ pín kẹ́ jẹ́ kó rìn kó dọ́dọ̀ ibi tó bá yẹ kó dé. Eléyìí ẹ tún bá wa pín, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn èèkàn nínú ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà, àwọn àgbààgbà tán ti sùn, àwọn àgbààgbà tán ti ń họrun. Òwe Yorùbá kan ní àgbà tí ò bá ti kẹhùn sọ̀rọ̀ wọn lákẹtàn sáré, akẹtàn sáré, òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹ wò ó, ṣé rí tí mo wá fẹ́ bá wa sọ, nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ mú wá nínú ọdún yìí ni pé kó ní kálukú ṣe kí ni, ẹ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ jìjà security ẹ̀ ná. Tí ẹ máa ń dánpẹ́ security ààbò, kọ́kọ́ ṣiṣẹ́ bó o ṣe máa ṣe ààbò lórí ara ẹ, lórí ọmọ ẹ, lórí ìyàwó ẹ, lórí ẹbí ẹ, torí pé kí ni ọdún tá a wọnú ẹ yìí ó máa ní agbára. I am not saying, mi ò sọ prophecy o, eléyìí ò sọ̀rọ̀ prophecy, in tó ń ṣẹlẹ̀ lèmi ṣe ń sọ fún yín, wàhálà ń bọ̀. Ẹnìkan mẹ́sẹ̀jì nínú comment nínú group, ó ní sọmọ Lúkà ò tiẹ̀ kì í rí nǹkan burú dáadáa ni, ó ní ó ṣe jẹ́ nǹkan burúkú ló máa rí gbogbo ìgbà. Mo wá challenge ẹ, mo ní jáde síta, sọ nǹkan dáadáa tó wà nínú Nàìjíríà sọ fún mi, mo fẹ́ mọ̀. Ìròyìn ayọ̀ tó wà nínú Nàìjíríà tẹ́ ń gbọ́ yàtọ̀ sí individual, mo dẹ̀ ti sọ fún yín, tí individual bá gbàdúrà sọ́lọ́run, Ọlọ́run ń gbọ́ àdúrà ẹ̀. But ẹ bá ní Nàìjíríà lápapọ̀ pẹ̀lẹ́ ń retí ìròyìn ayọ̀ nínú Nàìjíríà yìí, ẹ lè rí o, kò sí ìròyìn ayọ̀ fún Nàìjíríà o, àfi tẹ́ bá fẹ́ tanra yín jẹ. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá mi máa pín program, ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, ní YouTube yẹ ẹ pín program yìí kẹ́ gbọ́ information tí mo fẹ́ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ti rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ẹ rí ibi tí ọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ yìí, ibi tí ọ̀rọ̀ dé dúró yìí, Nàìjíríà tá a wà nú ẹ̀ yìí, ó dàbí ọ̀rọ̀ bàbá kan, ó ní Nàìjíríà is sitting on a time bomb. Lọ́wọ́lọ́wọ́ yìí, Nàìjíríà is sitting on a time bomb. Ṣé ẹ rí Tinubu, President Tinubu, mo ti ṣàlàyé fún yín lọ́pọ̀lọpọ̀ gbà lórí ọ̀rọ̀ ààrẹ wa. Ó kàn ń gbìyànjú, ó ń tiraka, torí Tinubu jẹ́yàn tó jẹ́ pé ó smart, kò ṣeé control, kò jẹ́yàn tẹ́ ẹ̀ kan lè control. Mo dẹ̀ ti sọ fún yín pé àwọn Fúlàní ti sọ yí pé ẹni táwọn ò bá ti lè control kò lè jẹ́ president Nàìjíríà. Ṣùgbọ́n Tinubu smart, he's a smart guy. Ó in tó ń ṣe yé, ẹni tá rò pé Tinubu ò lọ́pọlọ mọ́, ti dàgbà kò lè ronú, ìrọ̀lẹ́ oúnjẹ bẹ́ẹ̀. Tinubu mọ tó ń ṣe, ó yé dáadáa. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ táwa ń sọ fún bàbá ni pé mo sọ, ẹ̀yin tẹ́ bá wo fídíò tí mo ṣe ní 2022 kó tó di pé wọ́n dìbò, mo sọ, mo ní bàbá, kódà tẹ́ bá ní goodwill, tẹ́ bá ní lọ́kàn láti ṣe dáadáa fún Nàìjíríà, wọn ò ní jẹ́ kó ṣeé ṣe. Àwọn alágbára, àwọn tó gbàgbọ́ ipá wọn ló ní Nàìjíríà,
wọn ò ní jẹ́ kó ṣeé ṣe. Ẹ̀yin fúnra yẹn wá wo bí wọ́n ṣe ń fìtínà President Tinubu lọ́wọ́lọ́wọ́ nítorí àwọn ìgbésẹ̀ kan tàbí méjì tó gbé. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àṣírí ò tú síta o. Ọ̀pọ̀lọpọ̀ tí àṣírí ẹ̀ ò tú síta tó dẹ̀ jẹ́ pé iná ńlá ni tó ń jó nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó pọ̀. Màá yán díẹ̀ fún yín lẹ́ni ẹ súnmọ́ bí ẹ jòkó kẹ́ ẹ gbọ́ fún mi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Tẹ́ ẹ bá mọ tó ń lọ, tẹ́ ẹ bá mọ wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí, ṣùgbọ́n tí àwọn oníròyìn ò gbé síta tàbí tí àṣírí ẹ̀ ò tí ì tú síta gègé ẹ mọ̀ pé ó kọjá bẹ́ẹ̀. Mo fẹ́ fún yín ní ọ̀nà mẹ́ta àwọn nǹkan kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde, mo ti sọ̀rọ̀ ẹ̀ fún yín láìpẹ́, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde, àwọn terrorist group ni. Gbogbo bọ́ǹbù tí ẹ̀ ń gbọ́ pé wọ́n jù ní December yìí, àbẹ́ ẹ̀ gbọ́ pé wọ́n ju bọ́ǹbù ní December l'Abuja, ẹ̀ gbọ́ pé bọ́ǹbù ṣẹlẹ̀. Ẹ lè mọ̀, ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ gbọ́ tàbí tẹ́ ẹ gbọ́, ẹ farabalẹ̀ jẹ́ gist yín. Bọ́ǹbù ṣẹlẹ̀, wọ́n ju bọ́ǹbù, àwọn èèyàn kú. Normally ìyẹn òun ṣe tuntun, wọn ò ṣe máa ju bọ́ǹbù ní Nàìjíríà. Wọ́n jù láyé Ọbásanjọ́, wọ́n jù láyé Jonathan, wọ́n jù láyé Buhari fúnra ẹ̀ gan tó tún já ara wọn, wọ́n jù. Ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí nìdí tí wọ́n fi ń ju bọ́ǹbù? Ǹjọ́ yé yìí, ǹjọ́ yé wa? Ọ̀pọ̀lọpọ̀ wa la understand torí ẹ wò pé kí ni wọ́n ń wá. Àwọn tí wọ́n pera wọn ní terrorist group tí wọ́n ń ju bọ́ǹbù yìí, kí ni wọ́n ti ẹ̀ béèrè gan-an? Kí ni request wọn tí ìjọba Nàìjíríà ò dẹ̀ fulfill débi tí wọ́n ti sọ pé tí wọ́n bá fulfill pé àwọn máa ju bọ́ǹbù? Ṣé ẹ rí pé ọ̀rọ̀ yẹn question tó yẹ kí gbogbo wa béèrè lọ́wọ́ ara wa ni? Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ yìí pé in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ní agbára, ó kọjá àfẹnusọ. Number one tí mo fẹ́ kẹ́ dìbò ni pé àwọn tá à ń sọ yìí, wọ́n jẹ́ àwọn tó kóra jọ tó jẹ́ pé ìṣe bí Nàìjíríà ṣe ń ṣe gan kò dùn mọ́ wọn nínú lọ́tọ̀ ní ọ̀nà kan, inú wọn ò dùn. Kí dẹ̀ ni ò dùn mọ́ wọn nínú ni pé wọn ò fẹ́ ẹ̀sìn mẹ́ẹ̀ nínú Nàìjíríà. In tí wọ́n ń fẹ́ is single religion, and that is Islam. Ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀, ẹ̀yin tèmi Yeti Queen, God bless you, you are welcome my mommy, thank you ma. Ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ló jẹ́ wípé àwọn pípù yẹn wọn ò fẹ́ ẹ̀sìn kankan ní Nàìjíríà, ẹ̀sìn kan ṣoṣo ni wọ́n ń fẹ́, and that is Islam. Òun làwọn fẹ́ kó ṣẹlẹ̀. Àwọn wọ̀nyẹn wọ́n kóra wọn jọ, ọ̀tọ̀ ni wọ́n wà. Bọ̀ kì í ṣe bẹ́ẹ̀ gangan ni mo tiẹ̀ wá ń lọ. Kí ló ń fa rògbòdìyàn? Kí ló ń fa wàhálà? Mo sọ fún yín nígbà kan rí, mo ní àwọn tí wọ́n ń pè ní Fúlàní, àwọn gangan ni wàhálà, gbòǹgbò wàhálà Nàìjíríà. Wọn ò dẹ̀ dá ṣe. Àwọn orílẹ̀-èdè kan wà tó ń back wọn up, tó jẹ́ pé àwọn ló ń tì wọ́n lẹ́yìn pé ẹ má worry, we are for you, we dey for you, we dey kampe for you. Ṣé rí àwọn pípù yìí, ẹ wo gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé lẹ́nu ọjọ́ mélòó kan yìí. Wọ́n sọ̀rọ̀ débi wípé wọ́n fìtínà, wọ́n sọ wípé Yorùbá ò ní ṣe president Nàìjíríà mọ́ láyéláyé tí Tinubu bá ti gbéjọba yẹn lẹ̀. Wọ́n ní 2027 pé kò sẹ́ni tá dìbò fún Tinubu láyéláyé. Àwa ò tiẹ̀ gbàdúrà kẹ́ dìbò fún Tinubu. A gbàdúrà kẹ́ dìbò fún. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tó ti ń tú síta lọ́wọ́lọ́wọ́ báyìí, mo ń garanti yín ni kọ́lọ́hún kó jẹ́ kí Tinubu rí ìjọba yẹn ṣe parí. If care is not taken, ẹ rí pé àwọn Fúlàní máa digun wá gbàjọba. Ẹ lọ kọ sílẹ̀. Pẹ̀lú bọ́rọ̀ yẹn ṣe ń ta wọ́n lára lọ́wọ́lọ́wọ́, bínú ṣe ń bí wọn, tí wọ́n bínú sọ̀tún bínú sọ̀sì, simply because of àwọn ìgbésẹ̀ kan tí Tinubu ń gbé. Mo dẹ̀ ń sọ fún yín pé ìgbésẹ̀ yẹn Tinubu fúnra ẹ̀ gan, if care is not taken, kò ní succeed, kò ní ṣe. Torí pé kí ni àwọn àṣìṣe tó ti wà tipẹ́tipẹ́. Ṣé ẹ rí Yorùbá ní ìkọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù. Ìgbésẹ̀ tó yẹ kí Tinubu kọ́kọ́ gbé kì í ṣòun ni ìgbésẹ̀ tó gbé yẹn. Ìgbésẹ̀ tó gbé yẹn ìgbésẹ̀ tó léwu ni, ìgbésẹ̀ tí ò ní succeed ni. Kí dẹ̀ ni ìgbésẹ̀ ń?
ìgbésẹ̀ tó yẹ kó kọ́kọ́ gbé ni wípé kí Tinubu kọ́kọ́ ṣí ọ̀nà bí gbogbo nǹkan ṣe máa wà equal, tàbí kó ṣí ọ̀nà tó fi jẹ́ pé àwa tá a wà nísàlẹ̀ ń bí tá a fi máa ní more voice ní assembly ju àwọn náà ti ná, because Tinubu ò lè dédé pa àṣẹ. This is democracy. We run the executive system of government. Bó ṣe wà yẹn tó bá ní nǹkan tó fẹ́ ṣe, ó máa kọ sínú ìwé, á gbé lọ bá wọn ní National Assembly pé ẹ gbà ní tá a fẹ́ ṣe rèé. Wọ́n á wá dìbò sí. Ìbò tán bá dì sí, àwọn tó bá pọ̀ jù tó dìbò, ìwọ̀n yẹn náà máa gbà wọlé. Lọ́wọ́lọ́wọ́ bá dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo ìgbà ni mò ń sọ fún yín, àwọn nọ́ọ̀tì wọ́n pọ̀ ju àwọn south lọ. Àwọn ní 19 states, ẹ̀yin south ẹ ní 17 states. Ní senate wọ́n pọ̀ jù yín lọ. Ní governors forum wọ́n pọ̀ jù yín lọ. Ní house of reps wọ́n pọ̀ jù yín lọ. Ní ministers wọ́n pọ̀ jù yín lọ. Ní SSA wọ́n pọ̀ jù yín lọ. Chairman board oríṣiríṣi ambassadors wọ́n pọ̀ jù yín lọ torí pé kí ni àwọn ní more state jù yín. Gbogbo bọ́dẹ̀ ṣe ń yan àwọn ipò tá à ń sọ wọ̀nyí tán ṣe ń yàn wọ́n based on each state ni. So thank you my mommy Yeti Queen, God bless you for the cap, the first cap in the year. So tí wọ́n bá sọ yí pé ẹ̀ǹkan báyìí ni mo fẹ́ ṣe tí Tinubu bá gbé ìgbésẹ̀ yẹn, máa guarantee pé àwọn Fúlàní máa vote against ẹ̀. Wọ́n ti ń ṣe ìpàdé lójú méjèèjì, ìpàdé yẹn ti ń ní agbára gidi pé ìgbésẹ̀ tí Tinubu gbé pé kò ní ṣeé ṣe. Mo dẹ̀ ń fọwọ́ sọ̀yà fún yín pé kò lè ṣeé ṣe ni wọ́n sọ yẹn. Don't be surprised yí pé àwọn Fúlàní rẹ́dì wọ́n á ná owó, wọ́n á ra ọmọ Yorùbá ṣe é rà. Àwọn ìgbésẹ̀ tó yẹ kí Tinubu gbé òun ni kó kọ́kọ́ balance ìrìn yẹn ná, débi pé tó bá ní kán dìbò lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún, tó bá ní kán dìbò nígbà ẹgbàágbèje, ìbò wọn máa pọ̀ ju tiyín lọ. Wọ́n á rọ̀ máa lé ilẹ̀ Ìgbò tá fún wọn ní tá support wọn. Wọ́n á rọ̀ máa lè nílẹ̀ Yorùbá tá gbowó tá support wọn. Wọ́n á rí torí pé kí ni wọ́n yàtọ̀ sáwa, ṣùgbọ́n àwọn Fúlàní wọn ò ṣe é rà. Ẹ lè gbowó fún wọn kán gbà á kán go against ìran wọn, láyé wọn ò ní ṣe. They will never do it. Ṣùgbọ́n mò ń sọ, mo tún sọ fún yín ni wípé gbogbo ìgbésẹ̀ tí Tinubu ní lọ́kàn láti gbé, tẹ́ bá gbọ́ ẹ rí pé Tinubu ti kọ́kọ́ push regional system, ó push ẹ̀ sí house, wọ́n tẹ̀ mọ́lẹ̀. Kí lẹ gbọ́ nípa ẹ̀ títí dọ̀la? Bọ́n ṣe máa fẹnu tú tí Tinubu ò ní rí kò lè succeed lórí ẹ̀ títí tó máa fi parí ìjọba first time ẹ̀. Ìyẹn tó bá fẹ́ jẹ́ kó padà wá ní second time o. Agbára wà lọ́wọ́ wọn, ẹ mọ̀ ṣé rí tẹ́ ẹ bá mọ agbára Nàìjíríà tó wà lọ́wọ́ Fúlàní, ẹ ní máa gbogbo eléyìí tẹ́ ẹ ń sọ yìí ẹ mọ̀ pé it's just a mere talking. A kàn ń sọ̀rọ̀ náà Tinubu lágbára ó ṣe agbára wo? It's true, he's the president of Nigeria. He has the power. He has this order. He has the military. But the question is this: how powerful is Tinubu in the military? Kíni kan ni mo mọ̀ tó dá mi lójú ṣá o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá máa fi di wàhálà tó bá di gòbe, kò ní ṣeé ṣe kán wá kí wọ́n wá pa àṣẹ pé kí ọmọ Yorùbá wá máa pọ̀ ọmọ Yorùbá, kò lè ṣeé ṣe. Mo mọ̀ yẹn. Kò dẹ̀ ní ṣeé ṣe kán ní kọ́ ọmọ Ìgbò lọ pa ọmọ Ìgbò mọ́, kò lè ṣeé ṣe. Ìyẹn dá mi lójú bí ọṣẹ. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand pé àwọn people tẹ́ ń wò yẹn, àwọn Fúlàní tẹ́ ń wò yẹn, wọ́n ti múra ìjà gidigidi gan. Wọ́n múra ìjà. Mo dẹ̀ gbọ́ from the reliable source wípé 2027 làwọn máa fún ojú ẹ̀ pọ̀. Tán bá fi lè mistake tán tún pick Tinubu, wọ́n máa dá sógun, wọ́n dá sí wàhálà. Adogun adìjà. Wọ́n bẹ̀rẹ̀ ìjà ní Kano, wọ́n bẹ̀rẹ̀ ní Kaduna, wọ́n bẹ̀rẹ̀ ní Sokoto, wọ́n bẹ̀rẹ̀ ní Maiduguri, wọ́n bẹ̀rẹ̀ all across. Gbà tó bá ti dogun tó dá wàhálà lẹ̀, everybody ò ní rojú ráyè, wọ́n máa declare state of emergency like joke at the civil war. Bó ṣe máa dogun nìyẹn. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ sójà take over. Ṣùgbọ́n kí ni plan èèyàn ọmọ Yorùbá? Ṣé ẹ rí tẹ́ ẹ bá understand in táwọn ń sọ jáde lẹ́nu yẹn tí wọ́n mìnì ni o. Pé never ọwọ́ ọmọ Yorùbá ò ní tẹ presidency yẹn mọ́ táwọn bá fi lè rí gbà. Oh God. Ṣé ẹ rò pé wọn ò mọ tí wọ́n ń sọ ni? Wọn ò kì í ṣe mùmú, wọ́n mọ tán sọ, àwa la rò pé wọ́n jẹ́ mùmú, àwa la rò pé wọ́n jẹ́ ọ̀dẹ̀.
lórí gbogbo àlàyé mi ni wípé kí ni ìpinnu àwa ọmọ Yorùbá pẹ̀lú gbogbo threat tẹ́ ń gbọ́ lọ́tún lósì. Ẹ wo Gàlólò ló ń jẹ́, ẹ wo nǹkan tí Gàlólò ń sọ, ẹ gbọ́ tẹnu El-Rufai, ẹ gbọ́ oríṣiríṣi tó ń jáde lẹ́nu ẹ̀. Ibrahim Yerima tó jẹ́ chairman Arewa Consultative Forum, ẹ gbọ́ ohun tó ń sọ, àbí chairman Arewa Youth Forum, ẹ gbọ́ ohun tó ń sọ, ẹ gbọ́ nǹkan tí Galadima ń sọ lẹ́nu, ẹ gbọ́ ohun tí Zulum tó ń sọ from Borno State, ẹ̀yin ẹ gbọ́ ohun tó ń jáde lẹ́nu gbogbo wọn. Ọmọ wọn ṣèjọba o, as a matter of fact, èyí tó pọ̀ jù 80% of àwọn tó ṣe ààrẹ Nàìjíríà rí ọ̀dọ̀ wọn ló ti jáde o, ọ̀dọ̀ wọn ni o. Síbẹ̀síbẹ̀ kò tẹ́ wọn lọ́rùn. Ìṣẹ́jú méjì, ọdún méjì tí Tinubu sì lò, kò ìpọ́dún méjì ó sì di May, apọ́dún méjì tí Tinubu lò. Inú ti ń bí wọn ipe ìtorí pé kò fi taratara dance to their tune, ọkàn wọn ti ń bàjẹ́, wọn ti ń balẹ̀ jẹ́. Anyway, jẹ́ padà sórí ọ̀rọ̀ tí mo sọ fún yín lákọ̀ọ́kọ́, kó ní kálukú lọ dira. Wà á máa rìn lọ bí eléyìí kàn déédéé rí pé ẹlòmíà kàn déédéé sọnù ni wọ́n gbé. Reality ni mo ń gbá fún yín yẹn. Ẹ kàn déédéé gbọ́ tẹ́lòmíì wọ́n á kàn wá ti ní. Àwọn Fúlàní mí ni ẹ o. Mo dẹ̀ ń sọ eléyìí kó ní kálukú lè túnra àràbà túnra mú. Odò ń gbá rèrè, ọdún yìí máa gbóná janjan. Ọlọ́run má jẹ́ kó gbóná mọ́ wa, kò ní gbóná mọ́ yín, àdúrà ni. Ṣùgbọ́n bí mo ṣe ní láti gbé kalẹ̀ nìyẹn, torí pé kí ni àwọn Fúlàní mí ní business. Inú ń bí wọn. Ominú ń kọ wọ́n gidi. They are terribly angry. Inú ń bí wọn gidi. Ẹ wá jẹ́ kí n fún yín ní àwọn ọ̀nà tí wọ́n fẹ́ gbà fi yọ sí wa. Ẹ listen kẹ́ gbọ́. Àwọn ọ̀nà tí wọ́n fẹ́ gbà tí wọ́n fẹ́ fi yọ sí wa, máa fún yín ní méjì àbí mẹ́ta nínú ẹ̀. Àkọ́kọ́ nínú ẹ̀, òun ni ibi oúnjẹ o. Òun ni mo ṣe sọ ṣáájú lẹ́ẹ̀kan, mo ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo ní ẹ pín prógrámù ikú dọ́dọ̀ àwọn àgbààgbà tó yẹ kó dé. Dó àwọn kan ò tiẹ̀ ń fẹ́ gbọ́ àgbààgbà mọ́, but àwọn wo náà la fẹ́ sọ fún, sáwọn èwe la fẹ́ sọ pé ẹ pín fún ni, àbáwọn ọ̀dọ́ la fẹ́ ké pè. Sí ọ̀dọ́ tó jẹ́ pé tó bá ti lè rí nǹkan tó fẹ́ jẹ tó bá ti jẹ́ kò tún rántí ọ̀la mọ́, kò rántí future ẹ̀ mọ́, kò ní pílánì fún ọjọ́ ọ̀la ẹ̀. Ṣé irú ọ̀dọ́ yẹn la fẹ́ máa sọ pé kẹ́ ẹ pín ètò fún? Tàbí irú ọ̀dọ́ yẹn la fẹ́ sọ̀rọ̀ fún? Àbọ̀dọ́ tó gbàgbé pé òun gbogbo pé future òun wà lọ́wọ́ òun, tó jẹ́ pé a wá lọ sọ́dọ̀ ọ̀dọ̀ chairman local government, tàbọ̀dọ̀ commissioner, tàbọ̀dọ̀ governor takáwọ́ sókè, tàbọ̀dọ̀ rep. Bàbá gbogbo ayé mi ọwọ́ ẹ̀ ló wà, bàbá káwọ́ sókè. Ṣé irú ọ̀dọ́ yẹn la fẹ́ fọ̀rọ̀ wa lọ? Ṣé irú ọ̀dọ́ yẹn la fẹ́ lọ ké pè? Àwọn bá sì ń sọ̀rọ̀ Nàìjíríà lénìí, àwọn tó sì máa pè, tí wọ́n máa fẹ́ sọ pé ọkẹ́ àwọn olófẹ́ ṣojú Yorùbá, àwọn àgbààgbà tá à ń sọ iná náà sì pàpà máa pè. Àwa ọ̀dọ́ ló yẹ kó jà ká sọ pé àwọn àgbààgbà yóò wọn ò lè gbẹnu sọ fún wa mọ́, ṣùgbọ́n àwa ọ̀dọ́ yẹn dà. Ọ̀dọ́ tó jẹ́ pé ṣekúṣe ló ń ṣe kiri, ọ̀dọ́ tó jẹ́ pé bó ṣe máa lu jìbìtì ló ń lé kiri, ọ̀dọ́ tó jẹ́ pé bó ṣe fẹ́ fa Colorado àti igbó ló ń lé kiri. Ṣé irú ẹni yẹn lẹ fẹ́ fọ̀rọ̀ odidi 60 to 70 million people òun lẹ fẹ́ fi kọ́ lọ́rùn? Ọ̀dọ́ tó jẹ́ pé kò ronú ọ̀la ẹ̀. Ìdí tí mo ṣe ní kẹ́ pín fún àwọn àgbààgbà nìyẹn. Now ọ̀nà tí àwọn people yìí fẹ́ gbà nínú ọdún yìí mú wa, ọ̀nà mẹ́ta ni màá fún yín o. Mo dẹ̀ ń sọ eléyìí fún yín from reliable source. Tí n bá ní mo gbọ́ from reliable source, ẹ má jiyàn. Ẹ mọ̀ náà, àwa tá a bá jẹ́ sọ̀rọ̀ tá a wà lórí afẹ́fẹ́, different kind of voice notes, different kind of calls, messages là ń receive. Ìdí tí mo ṣe fẹ́ kí gbogbo yín ẹ farabalẹ̀, ẹ pín program yìí kẹ́ ẹ gbọ́ nìyẹn. Now, àkọ́kọ́ mo ti sọ fún yín, ibi oúnjẹ wọn fẹ́ gbabẹ̀ wọlé. Ọlọ́run má jẹ́ kan ti ibi oúnjẹ mú wa. Àìbìkítà àwa ọmọ Yorùbá, àìkíyèsára àwa ọmọ Yorùbá, ó ti jẹ́ kí àwọn Fúlàní gbàgbọ́ yìí pé ibi oúnjẹ làwọn ti máa mú wa jù. Kí dẹ̀ nìdí? Bí wọn ò gbóúnjẹ wá àjẹ,
bí wọn ò fún wa ní rice àjẹ. Ẹ máa gbọ́ Nigeria rice wọ́n ní ká má jẹ foreign rice mọ́ pé Nigeria rice ní ká má jẹ. Nigeria rice yẹn bó náà ti ń gbìn. Kebbi State, Keffi, Zamfara, Zaria, Kano, Kaduna, Jigawa, ibi tán ti ń gbìn foreign rice tán ti ń gbé wá fún àwa níbí tá a tún rà á pẹ̀lú owó bówó. Nigeria rice tán gbìn bí ẹ fẹ́ ra báàgì rice Nigeria kan ẹ máa rà ní 80,000, 90,000 Nigeria rice tán gbìn bí. Wọ́n láwọn fẹ́ gba bí oúnjẹ mú yín bí wọn ò gbé ordinary watermelon wọ́n wá máa parọ́ fún yín pé ilẹ̀ yín ò lè gbìn kò lè develop ẹ̀. Irú ilẹ̀ wo náà fi ń gbìn watermelon ẹ̀yin èèyàn mi? Irú ilẹ̀ wo náà fi ń gbìn tí ilẹ̀ Yorùbá ò lè gbìn watermelon? Ẹ sọ fún mi, mo fẹ́ mọ̀. Bí wọn ò gbé potato kúkúǹdùkú tó jẹ́ pé Yorùbá nǹkan mọ̀ ṣe wá o. Bí wọn ò gbé kúkúǹdùkú wá láti north látòkè ọya lọ́hùn a ní jẹun a lè jẹ kúkúǹdùkú. Bí wọn ò kó tòmátò rodo tòmátò ṣọ̀mbọ̀ tàtàṣé all those ata bí wọn ò kó wá fún wa látòkè ọya lọ́hùn a ní sebẹ̀. Wọn ò wá sọ pé àwọn ò ní kó wá mọ́ báyìí. They are ready to poison you. Kì í tún wá ṣe poison kékeré. They want to poison you for real. Ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀. Ẹ mọ̀ pé tí bá ti sọ màmá fún yín ní instance. Ẹ mark date èní. Níjọ́ tẹ́ bá ti ń gbọ́ tó ti ń ṣẹlẹ̀. Ẹ ní bọ̀bọ́ ìdẹ̀ sọ́njọ́ náà lọ́hùn o. Reality ni mo sọ fún yín o. Òdodo lèmi ń bá yín sọ. Wọ́n á gba ibi oúnjẹ yẹn wọ́n máa gbabẹ̀ wọlé gidi. Ṣé báwa Yorùbá là lè ṣoko? Ṣé báwa là ń sá? Kì í dẹ̀ ń ṣe pá ń sá. Kì í ṣe pá lè ṣoko. Wọ́n ti kọ́kọ́ gba ibì kan. Wọ́n take over inú oko yín. Nígbà èèyàn kan bá ṣoko tí Fúlàní wọbẹ̀ tí wọ́n ṣá ní ṣàkúṣà. Mo sọ fún yín January 1st ṣé January 1st tàbí January 2nd January 2nd wọ́n sì pa kan nínú àwọn ọdẹ Fúlàní ìbọn ni wọ́n fi tú ìfún ẹ̀ wọ́n tú àwọn rí bíi threat wọ́n rò pé ṣe ló ń threat wọn gbàtàn rí ìbọn lọ́wọ́ ẹ̀ ìbọn tó dẹ̀ gbé dání ìbọn tó fi ń ṣe ọdẹ tó fi ń pẹran ni wọ́n pàdé ẹ̀ wọ́n dàbọn bá yé wèrè wọ́n pàdánù ìkànnú àwọn ọlọ́dẹ káàjọ ń jòkó tí mo máa ń lọ ṣeré lọ́dọ̀ wọn. Imagine that ẹ̀yin èèyàn mi. So ẹ wá expect ẹni tó rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo yín lè rí ọmọ ìkànnú àwọn ọmọ wa tí wọ́n ṣá orí ẹ̀ lóṣù kẹfà ọdún tó kọjá yìí tí à ń wo skọ́ọ̀lẹ̀ kòrókòró bí eléyìí wọ́n ṣá orí ẹ̀ ní ṣàkúṣà kò ṣeé gbé wá sórí kinní ni mo sì ní fídíò yẹn síbí mi bá fi hàn yín tí n bá play ẹ̀ ń bí wọ́n máa blọ́ọ̀kù àkáǹtì mi tàbí kán gbá mi ní community guideline ó ní òde jẹ́ ń play ẹ̀ fún yín wọ́n ṣá orí ọmọ yẹn ṣé irú ẹni yẹn lẹ expect pé kó padà sí inú oko yẹn báwo ló ṣe fẹ́ lọ bẹ́ẹ̀. So èmi ń sọ eléyìí fún yín kẹ́ ẹ bá lè mọ̀ ní tẹ́ ẹ máa kojú ọdún yìí ọdún tó kọjá lẹ́yìn pariwo pé ìyàn máa jà yín gidi lọ́dún yìí kì í ṣe pé mo ń sọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà kó ní kálukú di àmúrí ẹ̀. Bẹ́ẹ̀ bá rí inú igbó lọ ṣoko ó sàn kó ní kálukú rọra wọ́ ọgbọ́n dá sí tòsí ilé ẹ̀ kébi má bàa pa yàtìyàtì kẹ́ má bàa rí èèyàn kẹ́ má jẹ èèyàn àwádìípọ̀ ọmọ yín ń kú ẹ̀ wàá ṣe sínú sàásùn ẹ̀ máa jẹ́ Ọlọ́run jẹ́ kó sún wa débẹ̀. Fúlàní mi nìyí o gbogbo fídíò tẹ́ ń wò gbogbo threat tẹ́ ń wò nínú fídíò tẹ́ ń ṣe wọ̀nyí àwọn yẹn kàn ń sọ fọ́málì ní the original ìpàdé ń lọ láàrin wọn lákọ and the minute mo lè bẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú yín gbogbo nǹkan tí Tinubu propose bóun fẹ́ ṣe wọn ò ní wọ́n máa fìtínà Tinubu títí tá a fi parí ìjọba ẹ̀ ni ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀ wọn ò dẹ̀ ní dìbò fún lẹ́lẹ́kejì mo lè bẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú yín
tó bá mọ̀ pé o tó o lè bẹ́ẹ̀tì ẹ̀ jẹ́ ká jọ bẹ́ẹ̀tì ẹ̀. Tinubu á fẹ́ lu agbára, it is true pé after I'm the president á fẹ́ lu agbára yẹn ṣùgbọ́n agbára yẹn ó máa níbi tó máa land sí o. Ó ní mo ṣe sọ fún yín pé rẹ́rẹ́ máa rún nínú ọdún yìí kó ní kálukú sán àmórí ẹ̀ kó di àmórí ẹ̀ gírígírí. Àwọn pípù yẹn ò ní gbà. Wọ́n ti ń gbàgbọ́ páwọn ló ní Nàìjíríà. Ìdí gbogbo eléyìí làwọn á rí tààrò tá a fi sọ pé we have to get out. Àwọn ń pariwo fún yín báyìí páwọn gan rẹ́dí àti lọ. Irọ́ ni wọ́n ń pa. Wọ́n rẹ́dí láti lọ. Wọ́n fẹ́ mú wa lẹ́rú níṣẹ́. Ẹ powó yín kẹ́ kó wá fún wọn káwọn náà. Ta ló sọ pé Tinubu will win? Tinubu will win, sir. Sit down there, they look. Nobody is saying Tinubu bóyá kó win tàbí kò win kò túnú lára mi. Kò tú irun lára. It doesn't túnú lára means. Ṣùgbọ́n àwa ń sọ reality fún yín ni torí òtítọ́ máa ń korò létí yín. 2027 ẹ máa wòran. Before then gan rẹ́rẹ́ àrùn ẹ lọ kọ́ sílẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Wọ́n sọ̀rọ̀ tax reform. Nǹkan méjì tó ti dá wàhálà lẹ̀. Tax reform. Petrol. Kí náà NNPC issue lórí kí lẹ̀ ń pè refinery kò ṣe refinery. Ìjà tó wà níbẹ̀ wọn ò já síta fún yín ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló change. Tí àwọn Fúlàní dẹ̀ torí yẹn tán fárígá tí wọ́n ìjà àjàkú akátá inú burúkú ń bí wọn torí tó ṣẹlẹ̀ nínú NNPC. Inú burúkú inú gbígbóná ó dààmú àwọn Fúlàní lọ́wọ́lọ́wọ́. Tán bá rí ìbọn wọn yìn pa Tinubu. Ó di méjì. Inú bí wọn lórí tax reform. Inú bí wọn lórí epo, Ministry of Petroleum, /NNPC. Inú bí wọn lórí regional system tí Tinubu tó introduce. Inú bí wọn lórí Chief of Army Staff tí Tinubu gbé síbẹ̀. Torí wọ́n gbàgbọ́ ipa wọn ló ní. Ayé wọn ni kò sẹ́ni tó yẹ kó bá wọn dùn. Tinubu dẹ̀ gbọ́ ọmọ Yorùbá síbẹ̀. Ọmọ Yorùbá náà kì í ṣe pé ó wúlò fún anybody. Kò wúlò fún anybody. But àwọn gbé síbẹ̀ because wọ́n believe pé ọmọ Yorùbá á bá Tinubu ṣiṣẹ́. Fúlàní ò bá yín gba ìwé inú bí wọn ṣe omi inú ń kọ wọn. Gbogbo eléyìí ni wọ́n rí tó ṣe ń fi kanra jáde ń sọ̀rọ̀. Ẹ wo kinní kan Gàlólò ó jáde ẹ wo bó ṣe sọ̀rọ̀. Ẹ wo eléyìí tó sọ̀rọ̀ tó sọ pé Yorùbá ò ní ó ní Yorùbá ó lọ dalẹ̀ ní Yorùbá. Ọ̀nà wo ni Yorùbá fi dalẹ̀? Ó dùn mí tí mi rí fídíò yẹn gbé jáde. Ọ̀nà wo ni Yorùbá fi dalẹ̀? Ẹni kí Tinubu ṣe báyìí Tinubu lòun ò ṣe. Ẹni kó ṣe tọ̀hún Tinubu ní kò tọ̀nà. Ó ti dalẹ̀ nìyẹn. Ṣé rí ẹ̀yin èèyàn mi kí n tó yọ̀ǹda everybody. Ẹ wá jẹ́ ká gbé gbogbo ọ̀rọ̀ yìí sọ̀tún ká gbé sósì. Ṣé tí Tinubu bá tiẹ̀ wá parí ìjọba ẹ̀ tó succeed? Ṣé kò ní gbé fẹ́ lòmíì mọ́ ni? Tẹ́lòmíì yẹn bá succeed tó gbà á. Ṣé ọmọ Ìgbò la jẹ́ ní àbọ̀mọ Haúsá àbí Fúlàní? Tó bá wá jẹ́ Haúsá àbí Fúlàní, kí ni ìdánilójú pé gbogbo nǹkan tí Tinubu máa ṣe yẹn tó bá succeed? Bóyá ó succeed lórí tax reform yẹn, tó succeed lórí regional, kí ni ìdánilójú pé ààrẹ tó bọ̀, president mi tó bọ̀ pé kò ní yí padà? Àánú yín ṣe mí ẹ̀yin ọmọ Yorùbá torí ibi tó yẹ kẹ́ ẹ sọ òtítọ́ sí ẹ sọ. Ibi tó yẹ kẹ́ ẹ dúró kẹ́ ẹ sọ òtítọ́ ẹ ń fi ewé ń bò ó ẹ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Mo ń sọ fún yín, mo ń béèrè question lọ́wọ́ yín ni kí ni ìdánilójú pé tí Tinubu bá pa Tinubu ọ̀sán ni lo 16 years kò ní lo 12 years ó lò àárínwó ẹ̀rí kó lọ́dún 8 tí Tinubu bá sọ̀ sí ìtò lọ́dún 8 tó lọ tẹ́lòmíì take over gbogbo tí Tinubu ṣe tó bá gbogbo ẹ̀ jẹ́ ibo ni ẹ̀yin Yorùbá fẹ́ wà? Ipò wo lẹ̀yin Yorùbá fẹ́ dì mú? Ẹ mọ nǹkan tó ń lọ sẹ́ẹ̀. Tẹ́ ẹ bá mọ wàhálà tó wà ńlẹ̀ ni ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí kọjá gbogbo eléyìí tá à ń sọ yìí.
mo ń ṣàlàyé fún yín ọ̀nà mẹ́ta táwọn pípọ̀ yìí fẹ́ fi bá yín jà. Mo sọ fún yín nípa tó oúnjẹ. Wọ́n á fo oúnjẹ, wọ́n á fi jẹ yín níyà. Wọn ò ní kó oúnjẹ wá. Eléyìí tó bá máa kó wá wọ́n tó poison yẹn. Reality lẹ gbọ́ yẹn. Ọ̀nà kan nìyẹn. Ọ̀nà kejì tí wọ́n fẹ́ fi bá yín jà tó ní agbára òun ni pé wọ́n ṣe tán àti dá ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin Yorùbá. Kéde yín máa yẹra yín. Christian o, Muslim o, oníṣẹ̀ṣe wọ́n á máa gbin owó yẹn sáàrin, wọ́n máa gbin owó. Mo ń sọ fún yín, mo sọ ẹni tó ṣàlàyé mọ́fítì Ìwó fún mi àti wọn lọ́kùnrin kan náà wà nífẹ̀ẹ́, ìkan náà wà ní Ìbàdàn, wọ́n dárúkọ wọn bẹ́ẹ̀ àti kan lẹ́kọ̀ọ́. Wọ́n ti gbé owó fún wọn, owó tí wọ́n gbé wá láti Iraq náà ti gbówó yẹn wá. Wọ́n ti gbé, wọ́n ti pín fún wọn. Olúwo gbà lára owó yẹn. Olúwo Rashidi Kelu, amúgbó Olúwo, ó gbà nínú owó yẹn. Ẹ̀ẹ̀kan ṣàdédé rí wọn pé wọ́n kàn ń pariwo tán kàn dé dára tó wù wọ́n. Owó ló ń sọ̀rọ̀. Rashidi ò kàn dédé lọ sí ààfin ọba Kano kó lọ mú ọmọ Fúlàní kó fi ṣe ìyàwó. Fúlàní ń pa ẹ́ nílùú ẹ̀, ó gba ìlú yẹn, ó dẹ̀ gba Kano lọ gbọ́mọ Fúlàní, ó wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó wá sáfin. Ẹ̀rí pa máa lè ní ọba Olúwo gan ni. Ẹ̀rí pa máa lè ní. Ẹ pín fídíò mi dọ̀dọ̀ ẹ̀ kó mọ̀ pé mo pè òun lọ́ máa lè kájọ face kó jáde síta. Wàá mọ̀ pé kìtìpá kì í ṣàwọ̀. Bí ní bá lurin kan tẹ̀ fún kan ní Rashidi. Ọmọ Lúkà lèmi jẹ́ ọmọ arógun má sa ọmọ arógun má ṣojo. Ẹ̀rù ikú ò bá wá. Bó jẹ́ àwọn ló sọ sí ìdìde díẹ̀ ló ṣe ó jẹ lọ nìyẹn. Ọmọ. Adé máa sọ̀rọ̀ mọ́fítì Ìwó. Ó dẹ̀ ń jáde ó sọ lójú gbogbo ẹ̀yin àgbàgbà Yorùbá. Ó sọ fún yín pé ìlú òun nìkan ló safe. I have the video with me. Ó ní gbogbo Yorùbá ó ní ìlú òun nìkan ló safe. Ó ní Ìwó nìkan ló safe. Àbẹ́yìn ẹ rí fídíò ẹ wò. Ṣé wò bóyá fídíò yẹn ṣì wà níbí? Mo ń bọ̀ ẹ jẹ́ wò bóyá mo ní fídíò yẹn síbí. Ó ní ìlú òun ní Ìwó nìkan ló safe ní gbogbo ilẹ̀ Yorùbá. Mi ní fídíò yẹn síbí mọ́, kò sí níbí. Mọ́fítì Ìwó ló sọ bẹ́ẹ̀. Ẹni tó sọrú statement yẹn kò sí kan tó ní kí wọ́n máa gbé tàbí kẹ́yìn àgbààgbà ẹ̀yin lọ́balọ́ba kẹ́ ẹ pé kí ló mean by that statement kó wá define yẹn. Ṣùgbọ́n nítorí kò kàn mí tí gbogbo yín ṣe kò kàn mí ẹ ní sọ̀rọ̀ oníkálukú pẹnu mọ́ ẹ̀ ń wò ó níran ó dẹ̀ ń dára tó wù. Ọ̀nà kejì tí Fúlàní fi máa bá yín fà á, wọ́n máa lo ọmọ iná ni wọ́n rán síná, wọ́n fẹ́ lo against yín, wọ́n ń gbé owó yẹn kiri. Ṣé kí wá bust brain yín kí wá sòótọ́ fún yín kẹ́tún gbọ́? Ẹ jẹ́ bust brain yín dáadáa kẹ́ lè mọ̀. Mo receive call o, a threatening call, a threatening call. Ẹ gbọ́n kan ní mo pé I receive a call. Wọ́n pè mí, wọ́n pè nọ́mbà mi, threatening call. Kí n má bá àwọn alágbájá jà mọ́, àwọn kan lọ́ta Yorùbá lọ́ta Yorùbá, kí n má tiẹ̀ wọ́rì, àwọn tiẹ̀ ní owó táwọn fẹ́ fún mi, owó yẹn ó máa wúlò fún mi gidi gan, kọ́lọ́ má fẹ́ bí pa wá o, kí ìyá má jẹ wá, nítorí tí mo fẹ́ jẹ kí n bá tí màá jẹ ọmọ Yorùbá pọ́nbélé ni mí. The blood àtọ̀tún àtòsí mi, ẹ̀jẹ̀ Yorùbá ń flow lára mi ni. Wọ́n á lo ọmọ iná láàrán síná, wọ́n fẹ́ lò ó against Yorùbá. Don't be surprised. Ẹni tẹ́ expect pé ó máa sọ̀rọ̀ ẹ má respect. Ẹ kàn déédéé rí tó jáde. Who is this? Seyok. Pẹ̀lẹ́. Jọkẹ́ Adé. Okay. Let's continue. Ṣé kò ní? Felicia Adeyemo, God bless you. Thank you all. I appreciate you. Ẹ máa bá mi pín. Kẹ́ understand nǹkan tí mò ń sọ. Ọmọ iná láàárín sínú second tactics tán fẹ́ lò fún yín nìyẹn. Àkọ́kọ́ mo ti sọ oúnjẹ. Wọ́n máa gbà bí oúnjẹ. Ó máa ní agbára.
against Yorùbá. Ẹ̀yin Yorùbá dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ṣe ṣeré. Ẹ̀ ń sùn àsùnpìyè. Àánú yín ṣe mí. Ńbẹ̀ bá tún jàjà jí tẹ́ jí lójú oorun. Ẹ tún gbàgbádà pátí wọ̀. Ẹ̀yin tó ẹjọ́ mi ẹ tún tagele yáyáyáyá pátí tún yá. Ẹ máa gbà ẹ̀yin màmá ẹsẹ̀ ń pẹ́. A máa pè yín kò tí ì kan yín. Ó jàǹkàrà, ó jẹ́ké, ó jẹ́sẹ̀ mọ́. Pátí ni ràì. Ẹ tún máa ṣe pátí. Àwọn tó fẹ́ bà ti yín jẹ́. Àwọn tó fẹ́ bà tọ̀la yín jẹ́. Wọ́n múra, wọ́n prepare, wọ́n wà ní gímú yín. Ẹ̀yin ń sùn ẹ̀ họrun. Àánú ṣe mí fún ẹ̀yin ọmọ Yorùbá. Àánú ṣe mí. Wọ́n làwọn fẹ́ lu ọmọ iná náà rán síná. Already wọ́n ti fún àwọn kan lówó nílẹ̀ Yorùbá. Ìyẹn tún yàtọ̀ sí owó tán ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Owó tán fún Olúwo, tí wọ́n fún Mufti Ìwó, tí wọ́n fún ìmáàmù Ògbómọ̀ṣọ́, tí wọ́n fún ṣèyíkì kan ní Ifẹ̀. Màá bèrò, mo sì máa gẹ́ẹ̀tì orúkọ ṣèyíkì yẹn, màá mú wá fún yín. Wọ́n fún another imam ní Ìbàdàn. Wọ́n fún another person ní Ọ̀yọ́ àti another man from Lagos. Marikas, wọ́n fún òun náà gbà ń bẹ̀. Owó tí wọ́n fún wọn, má ní Ìlọrin náà wọn ló wà lára wọn. Owó tí wọ́n gbà, owó táwọn yẹn kọ́kọ́ gbà, sẹ́ẹ̀tì owó àkọ́kọ́ tí wọ́n gbà. Kí lorúkọ kọ́ńtírì tí ìjìnlẹ̀ ti kàgbákò ẹgbà ẹ̀wọ̀n yìí, kí lorúkọ yìí? Turkey yẹ. Orílẹ̀-èdè Turkey, ibẹ̀ náà ti kọ́kọ́ gbowó yẹn wá o. Wọ́n dẹ̀ ti há fún gbogbo wọn, kálukú ti gbowó. Iṣẹ́ yẹn ni wọ́n dẹ̀ ń ṣe tán ṣe rí tí wọ́n forógùn ń ro ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ gba ibi ẹ̀sìn wọlé. Ọmọ iná ni wọ́n rán síná. Ó ní wọ́n fẹ́ fọ̀rọ̀ ń ṣe o. Kẹ́ ẹ tètè lajú yín. Kẹ́ ẹ wòran. Ojú lalákan fi sọ́rí ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má wà surprise. Tẹ́ ẹ bá rí tí ìmáàmù yín tó dédé bẹ̀rẹ̀ tó bẹ̀ sí nítorí gbogbo nǹkan kodò fún yín. Ẹ wádìí ẹ̀ dáadáa, ó ti gbowó o. Àwọn Iran wọ́n tún ti ń gbowó bọ̀, wọ́n ti gbowó dé gan kékeré gbégbé bọ̀. Wọ́n ń fún àwọn Fúlàní ní 100% support. Mo ti sọ fún yín nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn program tí mo ṣe sẹ́yìn. Mo ní àwọn country tó ń ti Fúlàní lẹ́yìn. British ní number 1. Àwọn British kó àwọn UK. Lẹ́yìn UK, àwọn Turkey. Lẹ́yìn Turkey, àwọn Iran àti Iraq. Àwọn méjèèjì ń tì wọ́n lẹ́yìn o. Àti Saudi. Àwọn wọ̀nyí náà fún Fúlàní ní backup. Tí n bá sọ̀rọ̀ fún yín, mi ò fi ṣe àwáwí, mi fi ṣe pé mo kàn fẹ́ sọ̀rọ̀. Who is this? Be careful of DSS, my brother. Ṣé DSS fẹ́ sun mí jẹ ni? They want to roast me chop. Let them come. Njọ́ tí you people, I don't understand you. Of course, wọ́n lè wá now. DSS can, they may come. But njọ́ tí Gumi tó ti ń sọ̀rọ̀, tó dẹ̀ ń ṣe lójúkọ ojú tí gbogbo ojú dẹ̀ ń rí, tó lọ ń negotiate pẹ̀lú àwọn terrorists. Ṣé DSS gbé? Ẹ jẹ́ kán máa bọ̀, àgbákò náà fẹ́ kàn. Má kàn àgbákò. Kò sí ní tí mo ní o. Ṣùgbọ́n tó bá kù tìǹtìǹ ní kán dọ́dọ̀ tèmi. Tán bá ní kán mẹ́ni, ọ̀la làámú. Tó bá kò ní, ẹ bá kọ̀la, á tún kọ̀la, ọ̀la ọ̀dẹ̀ kì í tán. Wọ́n tó sọ pé be careful of DSS yẹn. Me, I no dey scare o. Èmi ò bẹ̀rù o. Ẹ̀rù ikú kan ò bá èmi. Everybody in this life that dead. Ikú ló máa gbẹ̀yìn ẹ̀. Ẹni tó bá tètè kú, ó tètè kúrò ní wàhálà ni. Ẹni bá dẹ̀ kú lọ́sàn-án, ó wù náà tó tètè lọ náà ni. Ẹni bá dẹ̀ dúró dalẹ̀, òun ló máa ń tójú ẹ̀rí kó tó dalẹ̀. So orí ọ̀fẹ́ Ọlọ́run lórí kálukú ń lò tá a fi ń pẹ́ láyé. So ẹ má fi yẹn dẹ́rù bà mí, ẹ má fi yẹn halẹ̀. Let the DSS come. Let them come. Ọmọlúkà ló sọ̀rọ̀ ẹ̀ àṣẹ máa sọ̀rọ̀ náà. Over 5 years náà tá ti wà lẹ́nu ẹ̀. Ìsìn ni wàá ṣe wàá fi DSS halẹ̀ mọ́ mi. Ṣé yìí ìdọ́fíìsì wọn ni? Kí ni ṣe yín? Ẹ má kó sí lẹ́nu, ẹ jẹ́ ń sọ tí mo bá fẹ́ sọ, ẹ dákun o. Ṣé yìí lọ sọ́fíìsì wọn ni? Àbí wọ́n sọ fún ẹ pé wọ́n ránṣẹ́ pè mí rí? Mùmú.
ọmọ iná làárán síná wọ́n fẹ́ lo tactics yẹn mo ti fún yín ní méjì o ọmọ iná làárán síná kì í wá ṣe lórí ibi ẹ̀sìn nìkan náà máa ti lò ó wọ́n máa lò ó lọ́dọ̀ àwọn olóṣèlú o bẹ́ẹ̀ ni mo sọ fún yín your own sons àwọn ọmọ Yorùbá yín tẹ́ ẹ rán níṣẹ́ tọ́jú olóṣèlú don't be surprised wọ́n á gbowó fún wọn wọ́n á promise wọn lápọ̀ìmẹ́ǹtì oríṣiríṣi wọ́n á lò wọ́n against yín terribly tó jẹ́ pé ẹ fẹ́ máa sunkún pé sọmọ Yorùbá lélẹ̀ àbí ta ni ibi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ lọ kọ sílẹ̀ go and write today's date down ẹ mọ̀ pé tí n bá ti sọ̀rọ̀ mi bá ti ń sọ gbogbo ẹ lè má ṣe o ṣùgbọ́n a máa wá díẹ̀díẹ̀ a máa di mímúṣẹ díẹ̀díẹ̀ torí pé kí ni n tá a gbọ́ tá a wádìí tá a dẹ̀ di òtítọ́ mú ni. fámà kí n wá ọlọ́mọlúkà tó lúwo bá gbá ẹ mú yẹ́wọ̀n pé tiẹ̀ máa ń fagbó ní tiẹ̀ mi ò dẹ̀ kí n fagbó ìfà àtẹlẹ́ tó lúwo ń fà ó lè jẹ́ Colorado torí a ti upgrade kúrò ní abala igbó èmi ò dẹ̀ fa kankan rí wọ́n dẹ̀ ròyìn páwọn tó bá fagbó yẹn tán ọmọ blow bàjẹ́ wọ́n lè gbáyàn blow so tẹ́ màá tiẹ̀ bá jọ face ó lè fi blow yọ eyín mi kan sílẹ̀ ṣùgbọ́n tí n bá dì mú ibi tí bá dì mú lára ẹ̀yẹn tí bá gbé ẹnu mi lé oh God ẹ sọ fún pé kó wá fèsì mi kájọ gbá blow amúgbó lòun èmi amú òróró amómi yàsí mímọ́ òun amúgbó èmi amómi yàsí mímọ́ kájọ fèsì kájọ nà ẹ sọ fún pọmọlúkà ló sọ bẹ́ẹ̀ ọmọ àlè Yorùbá ni kò deserve àti di anything mú nílẹ̀ yìí kò tiẹ̀ deserve àti pé kàn pé lọ́mọ Yorùbá débi tó ti ń jọba shame on you gbogbo ẹ̀yin afọbajẹ ilẹ̀ Ìwó àti gọ́vnà tó wà ń bẹ̀ nígbà tó dọba shame on gbogbo yín àwọn alálẹ̀ àbí yín. ẹ̀yin kene burúkú wọn bàbá Èkìtì ẹ jẹ́ fi wí àwọn òmùtí wọ̀nyí lẹ̀ wọ́n kàn máa distract èèyàn ni bọ̀ ẹ lè máa fún wọn léṣe máa fún sí wàhálà I'm almost done. máa rojọ́ tó wù wọ́n. This is funny. Èyí tí mò ń sọ ni wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ lajú yín ọdún yìí ó máa nẹgbà ó máa lé inú bí àwọn Fúlàní gidigidi gbogbo ohun tó yẹ kán ṣe gbogbo ẹ ti dojúrú àwọn òkúkú expect pé ẹ̀yin Yorùbá máa sọ pé ẹ fẹ́ lọ bọ́ọ̀dì tán ti kọ vision wọn tán ti kọ sílẹ̀ vision tán ti kọ sílẹ̀ tí wọ́n fẹ́ fulfill tó yẹ kán ti múṣẹ bóyá lẹ́mọ̀ yìí pé wàhálà Yorùbá fẹ́ dá dúró ló bà vision yẹn jẹ́ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n òye òye ọ̀pọ̀lọpọ̀ nù yín àṣírí ni mo bẹ́ fún yín yẹn tó bá jẹ́ pé kò sí anybody tó dìde pé Yorùbá fẹ́ lọ mo fi gbogbo tí mo ní búra fún yín Fúlàní àti declare ẹ̀ ń tẹ́ expect ní Nàìjíríà wọ́n àti declare ẹ̀ wọ́n àti declare ẹ̀ ń tẹ́ expect ẹ̀ ti gbogbo yín ẹ̀ ti di second citizen lórílẹ̀‐èdè yìí tẹ́ ń pọ́nlé tẹ́ ń pè ní Nàìjíríà ẹ̀ ti di second hand citizen ṣùgbọ́n ariwo Yorùbá fẹ́ lọ yẹn ó ti bà nǹkan jẹ́ mọ́ wọn lára wọ́n wá ṣe ń re-strategize in tó mú wọn tó fi tó ìfilẹ̀ ń ṣe lè tán ṣe ni pé oh God wọ́n ní backup wọ́n láwọn tó ń tì wọ́n lẹ́yìn Tinubu ò lè sọ síde mi mo sọ fún yẹn kọ́ ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ rò pé mò ń sọ̀rọ̀ mi ìṣẹ́ pè fún Tinubu reality ni mò ń gbà fún yín ẹ gbọ́ reality ni mò ń gbà fún yín original kò sí wọ́n ní bẹ́ẹ̀ ṣẹ́rọ̀ mi yé yín bẹ́yẹn because tẹ́ bá wo bí nǹkan ṣe ń lọ àwọn pípù yìí wọ́n á frustrate life ọmọ anybody wọ́n ti mọ̀ pé kíní yẹn ò pé wọn ẹ rí i pé wọ́n ti ń rà lára àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tó ti ń go against ẹ olóṣèlú ilẹ̀ Yorùbá wọ́n ti ń fún lọ́wọ́ tóun náà ti ń jáde tó ti ń sọ̀rọ̀ yìí pé kò sí tó jọ pé kò sí tó jẹ́ tax reform ọmọ àlè ọmọ Yorùbá òun náà jáde ó sọ̀rọ̀ mi ìdárúkọ àsìkò tí yín ìdárúkọ ò tí ì tó
ẹ rí pé òun náà sọ kò sí tó jọ tax reform àrọ ọmọ Yorùbá tó ń sọ bẹ́ẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá lókè nígbà tí ń sọ̀rọ̀ regional system ọ̀dọ̀ wọn mélòó ló support Tinubu pé kàn ṣe regional wọn ò lè support Tinubu gbogbo wọn pé 19 wọ́n dúró lórí ẹsẹ̀ wọn pé kò sí ní tó jọ wọ́n sọ̀rọ̀ tax reform tó jẹ́ pé ó máa pé ìsàlẹ̀ ń bí ọmọ Yorùbá tún dìde ó tún gbọ́ àgẹ́sẹ̀ pé kò jọ ọmọ Yorùbá mo sọ fún yín ẹ lọ kọ sílẹ̀ wọ́n á fọ̀rọ̀ wá ṣe ọmọ iná ni wọ́n rán síná ọmọ iná ni wọ́n rán síná náà fẹ́ fi ṣe Mutipro Tinubu will be successful. I am not saying Tinubu will not be successful. ṣùgbọ́n ojú èmi àti ẹ láṣẹ Ọlọ́run jẹ́ kó rí ṣe tax reform ó ti fẹ́ mọ̀ pé tó fẹ́ ṣe pọ̀ tí yóò dẹ̀ succeed lórí ẹ̀ up till now ó fẹ́ ṣe regional ó gbé lọ house àgbọ̀ anything nípa ẹ̀mọ́dọ̀lá ẹ̀jẹ̀ ẹgbọ́n pa ẹ̀ àbí kò yé yín ni kò yé yín mò ń sọ fún yín sí ẹ jẹ́ kó yé yín tax regional system àgbọ̀n kankan nípa ẹ̀mọ́ sà ìkànnì yẹn o local government autonomy ó gbé lọ sí house ó pariwo sọ́tún ó pariwo sósì títí di èní kí lẹ gbọ́ abẹ́ state governor làwọn local government ṣì wà àwọn ló ń pariwo àwọn ló yan àwọn tó fẹ́ ṣe chairman a sọ wípé owó máa dé direct sápé local government ẹ̀ ń tara yín jẹ ni mo lè bẹ́ẹ̀tì ẹ pẹ̀lú yín ẹ lọ́kọ́ ẹnu lẹ́sẹ̀ pèkúrọ̀ ojú ọ̀nà ẹnu náà fi máa tó tí ìjọba Tinubu bá fi lọ wọn ò ní local government ò ní autonomy kankan ẹ lọ́kọ́ ó di méjì mo fún yín o ẹlẹ́ẹ̀kẹta tax reform tí wọ́n fẹ́ ṣe yìí máa bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú yín ẹnu á tún pariwo ẹ̀ ní á tún lọlẹ̀ wọ́ọ̀ ẹ̀ tún ní gbọ́n kankan wọ́n á tún fẹnu kún tí wọn ò ti fi ní tẹ́ẹ̀fì ní gbọ́n kankan mọ́ tí oníkálukú á tún fi ṣe kí ni tá a tún fi gbọ̀nà ló ìyá ẹ̀ lọ. ẹ̀kọ́ ló ń sọ̀rọ̀ wọ́n ní ṣe bí tó ṣẹlẹ̀ lèmi ń sọ. Mutipro ó ní stop saying what you don't know. Mo ti gbọ́ sà ẹ má bínú dádì mi ṣe gbọ́ sà. We shall see aboard the rainbow. Ojú yín láṣẹ à ń bẹ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kí gbogbo ẹ̀ kó lọlẹ̀ képo já wálẹ̀ ó ní refinery tí ń ṣiṣẹ́ all the refineries are down working ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ ṣiṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Ìbẹ́ ti sọ pé ó ń ṣiṣẹ́ Ọlọ́run á jẹ́ kí epo lọlẹ̀. Mo sì répo léni o 1,050 naira ni mo rà o. Tí gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní function tó ń ṣiṣẹ́ there should be competition. Ó yẹ kí epo lè já sí bí 500. Á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni. Lójú yín mò ń ṣẹ́pè fún Tinubu ni. Ẹ lọ jókòó òye yín. Tó yẹ bá yé yín ẹ mọ̀ pé mi ìṣẹ́ pè fún mo sọ reality fún yín ni Ọlọ́run á gbà fún Tinubu Ọlọ́run á jẹ́ kó rí ṣe àdúrà mi náà nìyẹn ṣùgbọ́n 870 ní Ìbàdàn tó ọpẹ́ ní fọ́lọ́run 1,050 naira lèmi rà lé ní o 1,050 mo ṣe rà lé ní o. Well, mo sọ fún yín o ọdún yìí ọdún ayọ̀ ni fún gbogbo wa o mi ò dẹ̀ wá láti sọ nǹkan burúkú mo wá fún yín ní kìlọ̀ ní pé nǹkan ń bọ̀ Nàìjíríà tá a wà nú ẹ̀ yìí nínú pálábá nínú roboto ìkan gbọ́dọ̀ ṣe kan o ìkan ó máa ṣe kan nínú bọ́rọ̀ ṣe ń lọ yìí bóyá Tinubu ò ní gbà torí àwa náà ń gbà àwọn nǹkan tí Tinubu ń sọ jáde o ẹ mọ̀ pé Tinubu gan bá ńlá wèrè lòun náà ó yé wa mọ̀ ṣùgbọ́n ó dà wẹ́ mi ì fẹ́ sọ̀rọ̀ jù torí pé kí ni ibi tọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ yìí
Thank you and God bless you. Amaluka is my name. That will be all for today. Stop making people scared. Mufti. Ó dẹ̀ hẹ́m mi ìwúrọ̀ orúkọ yẹn gan látẹ̀kan bóyá ara àwọn ọmọ Mufti Ìwó tiẹ̀ ní ara àwọn ọmọ Mufti Ìwó ṣà ń fún mi òun ló ṣà ń go against gbogbo nǹkan tí mò ń ṣe ń bí. Nothing is coming. Stop making people care. There's nothing bad if I block you out of this program. Timba block here. Yes. Block. Multi-block wèrè ẹ̀ dànù. Orí ẹ̀ dàrú. Nonsense. Nigeria will soon be a better country. That is what Nigeria better kò better. Yoruba will get out of Nigeria. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Ó better o, kò better o. A máa jáde kúrò ní Nigeria. Yoruba òun ṣe Nigeria. We are a separate country on our own, separate nation. Nigeria better, Nigeria ò better. A máa jáde. Tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Ẹ bá mi pín program yìí ojú òní tí yín. God will continue to bless you. Mi ò tí so many things fún yín o. Ọlọ́run. Tẹ́ bá mọ rate tí kan fi máa wọ́n nínú ọdún yìí. Àwọn different kinds of companies tán máa increase price wọn. Ẹ̀rù á bà yín. Mi ti dé. Ṣé bẹ́ẹ̀ yín kan sọ̀sọ̀ kú sọ ẹni dúdúkúdú. Mi ò ráyè ti yín ni ẹ̀yin gan Ọmọlúkà ò kéré. But mi ráyè ti yín. Tó bá ti ń délẹ̀ ẹ mọ̀ pé yes ọ̀gbẹ́ni idẹ sọ bẹ́ẹ̀ o lágbára Ọlọ́run tí bá ti parí findings tí mo fẹ́ ṣe fún yín àwọn company mo ti ní bí 6 dání nínú wọn sí tán fẹ́ increase price wọn tí wọn ò bí àyà ńlá kú mẹ̀kúnnù kan dáa kó lóun fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ẹ rí máa gbé wá fún yín Ọ̀túnba má wọrí fara ẹ balẹ̀ ó máa dá a láìpẹ́ ó máa dá láìpẹ́ máa fún yín láwọn company tó jẹ́ pé tẹ́ bá gbọ́ ẹ máa wòran nǹkan tẹ́ ń rà lọ́dún yìí tẹ́ àbọ̀dún tó lọ tẹ́ rírà ní 20,000 ẹ prepare ara yín ẹ máa rà á ní 40,000 lọ́dún káwọnú ẹ̀yìn ẹ kọ sílẹ̀ ẹ kọ déètì èyí kẹ́ kọ orúkọ mi tì pé idiot kan ẹ pè mí bẹ́ẹ̀ kò sí wàhálà idiot kan tán ń pè lọ́mọlúkà ní on the 7th of January ó ṣe program kan ó sọ báyìí ẹ kọ sílẹ̀ nígbà tó bá ti délẹ̀ tẹ́ bá ń gbọ́ ẹ mọ̀ pé yes wọ́n fi refinery wọ́n fi ń bóbò yín inú yín dùn wọ́n ní refinery yín ṣiṣẹ́ inú yín dùn Jesus Christ of Nazareth wọ́n fi refinery bóbò wọn inú wọn dùn wọ́n jó wọ́n rẹ́rìn wọ́n ní ayé ti ń dá Tinubu tó ti tún Nàìjíríà ṣe ó dá ojú yín la ṣe ojú mi la ṣe Ọmọlúkà ni mò ń jẹ́ pín program yìí kò jẹ́ kó rìn bó bá ṣe yẹ kó rìn ojú òní tì yín thank you God bless you ó yá ẹ máa bá mi pín kọ́ tiẹ̀ o ẹ tí mo bá ṣe ń ṣe ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin tèmi nínú TikTok mo kí ẹ̀yin náà ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube tẹ́ bá ti ń wo fídíò mi ẹ máa bá mi like kẹ́dẹ̀ máa bá mi ṣe kíni kẹ́ share ẹ bá dẹ̀ ṣe share náà ẹ má ṣàlàyé subscribe ẹ subscribe ọ̀fẹ́ ni kì í ṣowó subscribe ẹ ṣe ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà pé ẹ ṣeun ẹ kú àdúrótì ó yá ẹ máa kọ ti yín jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ó yá máa kọ thank you God bless you ẹ̀yin tẹ́ ẹ dúró àtẹ̀yin tẹ́ ẹ bú mi mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yin tẹ́ ẹ bú mi tẹ́ ẹ dúró tì wá mo dúpẹ́ Bàbá Èkìtì God bless you for me mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀yin tẹ́ ẹ dúró tì òtítọ́ àwa náà asá ń bẹnu Nàìjíríà a sì ti kú o a fẹ́ kó bàjẹ́ náà ṣùgbọ́n béèyàn ọmọ ọdẹ ò bàjẹ́ tọmọ ẹran ò lè dáa àmì béèyàn ọmọ ẹran ò bá bàjẹ́ tọmọ ọdẹ ò ní dáa ìdí nìyẹn tó fi jẹ́ pé àdà Nàìjíríà dáa kò dáa a máa jáde Yorùbá máa jáde simple ọmọ ẹlẹ́ran ni wá a gbọ́dọ̀ jẹ egun thank you and God bless you ẹ bá mi press kẹ́dẹ̀ jẹ́ kí ẹ bá mi pín ẹ ṣeun àrọ́wọ́ yín o thank you and God bless you.